dandan ó ti kọ́lá náà kọjá o òrìṣà jẹ́ ń dàbí onílé yìí tó kọ́ lérin gidi ẹni tí ó ṣe bí aláàrù lọ́jà Òyìngbò kò ní lè ṣe bí Adégbọ̀rọ̀ lọ́jà Ọba. Iṣu tó diyán o aṣáṣu lọ́gbẹ́ tán àkóṣù lé náà iṣu jìnnà tán o àkóṣù lódò ohun ojú iṣu rí kó tó diyán ẹnìkan mọ̀ odò ní pariwo. Ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa bó o ní ojú ọjọ́ lápọ̀dọ̀ tí yín bẹ̀ yẹn ẹ ṣeun à ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ fi ń sọ̀wọ́ sí wa lórí ètò Kíṣu tó diyán níkànnì Ọlọ́yọ̀ Studios. Ẹ máa bá wa like ẹ máa bá wa comment kẹ̀dẹ̀ máa share. Lọ́jọ́ tòní ẹ rí wípé àlejò pàtàkì òun la tún ní èní èmi mọ̀ wọ́n ẹ̀yin kan lára alé náà ó ṣeé ṣe kẹ́ ẹ mọ̀ wá àwọn fọ́nrán behind the scenes kẹ́ ẹ máa rí wọn bẹ̀ àmọ́ fún ẹ̀yin tí ẹ mọ̀ wọ́n mo ti gbé wọn wálé ní o àwọn tó jẹ́ wípé wọ́n ń jẹ́ kí àwọn iṣẹ́ tí àwọn òṣèré orí ìtàgé òṣèré orí móhùnmáwòrán tán jẹ́ kí ó di gbajúgbajà táwọn èèyàn sọ pé iṣẹ́ yìí iṣẹ́ tó dáa ni wọ́n ní èèyàn níbẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tóró fi ń ké àwọn kan yìí ni ẹ kú dédé àsìkò yìí mà. Ẹ kúrọ̀lẹ́ gbogbo ilé o ṣàlàáfíà làbá yín o. Àdúpẹ́. Orúkọ tèmi ni Lọ́lá Àwẹ́. Lọ́lá Àwẹ́. Bẹ́ẹ̀ ni. Ṣé àpèjá orúkọ yín ni Lọ́lá Àwẹ́? Àpèjá kọ́ mo máa bí eléèbó ṣe máa ń sọ mo short ẹ̀ ni. Ẹ short ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Tẹ́ bá fẹ́ pè ní gígùn nǹkan. Orúkọ mi gangan ni Tèmilọ́lá Àwẹ́. Tèmilọ́lá Àwẹ́ làwọn èèyàn máa sọ pé Lọ́lá Àwẹ́ wọ́n máa fi nǹkan kan kún lẹ́yìn kí náà máa fi kún bí iṣẹ́ tẹ̀ ń ṣe. Lọ́lá Àwẹ́ costumier. Lọ́lá Àwẹ́ costumier ẹ kú dédé àsìkò yìí mà inú wa dùn láti rí yín lórí ètò Kíṣu tó diyán. Ẹ ṣé o àdúpẹ́ o. Àwọn àgbàbọ̀ wọ́n sọ wípé Kíṣu tó diyán àgùnṣù lódó kágbàdo tó dẹ̀kọ́ á lọ̀ wọ́n papọ̀ kọ́mọ tó wáyé á bí bàbá ká tó bí ìyá lérí ọ̀rọ̀ yẹ mọ̀ kí wọ́n jọ ń ṣe náà ni àmọ́ ọ̀dọ̀ bàbá ni ó ti lọ sí ọ̀dọ̀ ìyá. bẹ́ẹ̀ ni mà Lọ́lá Àwẹ́ báwo ni Lọ́lá Àwẹ́ ṣe bẹ̀rẹ̀. Ìbéèrè ńlá ni o. Yes ma. Ó lágbára lọ́dún náà lọ́hùn ẹ̀gbọ́n mi kan náà kàn dédé ó ní kí ló ń ṣe báyìí mo ní a ti parí iléèwé o kò síbi tá a rí lọ wọ́n bá ní ṣé bó ṣe máa jókòó lélẹ́lẹ́ kí ni mo fẹ́ ṣe ó ní ṣé o mọ̀ pé ọ̀rẹ́ mi ni Fẹ́mi Adébáyọ̀ mo ní ọ̀rẹ́ yín ni Fẹ́mi Adébáyọ̀ ó ní bẹ́ẹ̀ ni. Fẹ́mi Adébáyọ̀ tó ń ṣe fíìmù. bẹ́ẹ̀ ni Fẹ́mi Adébáyọ̀ kan náà Jẹ̀lílì Oníṣó ló bá ní ó dẹ̀ fẹ́ dá skul lẹ́ńbàdàn o ṣé o máa lọ mo ní ẹ wo ẹ jẹ́ n gbìyànjú o torí ilé tèmi gan wà ó ti sú mi a sì ti kàwé tán o àti jókòó lé kò síbi tá a rí lọ Ọlọ́run ṣàánú wa ní kúkúrú ká má fọ̀rọ̀ yẹn gùn lẹ́gbọ́n mi bá dẹ̀ gba fọ́ọ̀mù fún mi lọ́dọ̀ Fẹ́mi Adébáyọ̀ lọ́dún náà lọ. Ọdún wo ni ọdún tẹ̀ ń sọ ẹ̀. 2008. Òjò ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ o. Bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni. Láti 2008 lẹ ti wá di pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ wẹ́rẹ́ ẹ lọ sí ilé ẹ̀kọ́ J15 náà ni ó bẹ̀rẹ̀ ní àtìgbà yẹn àbí. Bẹ́ẹ̀ ni J15 náà ni orúkọ tí wọ́n fi bẹ̀rẹ̀. tó fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ títí di àkókò yìí. Bí ká sọ wípé ẹ̀yin ni first set J15. Bẹ́ẹ̀ ni àwa la kọ́kọ́ àwa la ṣíde iléèwé Performing Arts fún Fẹ́mi Adébáyọ̀ J15 School of Performing Arts. A dúpẹ́ fún Ọlọ́run. Bí àbá bí ni látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ yẹn báwo ló ṣe wá di wípé Lọ́lá Àwẹ́ wá because eré orí ìtàgé lẹ bá lọ bẹ̀ pẹ́yìn náà fẹ́ mọ act bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni. Torí púpọ̀ nú àwọn èèyàn àwọn kan wà tó jẹ́ pé wọn ò mọ àwọn nǹkan tó wà ní ẹ̀yìn bíi behind the scene or crew nǹkan wọn á kàn sáà sọ pé èmi náà fẹ́ lọ mọ ṣeré orí ìtàgé ìgbà wọn bá débẹ̀ náà rí i pé eléyìí mo lè bẹ́tà dáadáa níbẹ̀. Síwájú sí nígbà tá a bẹ̀rẹ̀ sí ní ṣe tá a bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ ọ̀gá wa lọ́rùn nígbà yẹn náà á pè wá ní ibi tẹ́ ti lè rówó tó ju acting lọ wà o màá ṣáà máa wá rò pé ṣé mo tiẹ̀ wá mọ̀ act gan báyìí
màá bira mi léèrè. Ọjọ́ kan ọ̀gá wa wà ní rehearsal pẹ̀lú wa, ó wá fún wa ní analysis lóríṣiríṣi pé tó bá ṣe crew, tó bá ṣe lay, tó bá ṣe camera, tó bá ṣe tó costume. mú department Bẹ́ẹ̀ ni lóríṣiríṣi ó pọ̀ gan. Táwọn èèyàn dẹ̀ fojú sí. Ọjọ́ náà mo bá délé, mo bá pẹ̀dọ̀ fún inú mi àti èrò pé ṣé costume yìí èmi ń gbà náà lọ́rùn mo mọ wọṣọ, mo try, mo like mo wọṣọ gan. Mo ṣe wò pé ẹ jẹ́ náwó gan costume. Bí mo ṣe náwó gan nù ú bàbá. Ẹ bá di costumier. Bí ó ṣe di Lọ́láwẹ́ costumier nìyẹn. Costumier tó di gbajúgbajà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ ni wọ́n ti adúpẹ́ sọ wípé fọ́lọ́run. ká tó ka bí èèyàn 10 ní industry tán ti ń ṣeré orí ìtàgé, ká tó ka 10 wọ́n ti mú Lọ́láwẹ́. Mọ́dẹ̀ ṣe ń mú yín báyìí òbítíbitì owó lẹ̀ ń gbà. Ọwọ́ Ọlọ́run láti máa dúpẹ́ tó pọ̀ jù. Fẹ́ jẹ́ ká sọ àti yẹn lọ́wọ́ ọ̀gá mi Lọ́wọ́ ọ̀gá Fẹ́mi Adébáyọ̀ àti gbogbo àwọn tó dúró tì mí. Ẹ mọ̀ ọ̀tọ̀ ni kí kó mọ̀ Bẹ́ẹ̀ni. kó má wàá dúró sí ní right channel lọ́nà tó tọ́ báwọn Yorùbá ṣe máa ń sọ ó ti gẹ́gẹ́ bí òwe. So téèyàn bá tún wá wà ní right channel ó máa ń help èèyàn gan. Fine tí wọn náà bá mọ̀ bọ̀ tọ́lọ̀ bá yan èèyàn gidi tì ẹ́ lẹ́gbẹ̀ẹ́. Ẹ wò ó ṣe kókó wọ́n ní tàbá rẹ ní bọ́là ọ̀là kì í yá. Ẹ ṣeun gan ìyá wa. Tá a bá tún wá ní ká tún máa béèrè àwọn ìbéèrè bọ́ sí ọwọ́ iwájú. Bójú ò bá rí bí okùn kò lè rí bí idẹ. Lọ́láwẹ́ ti bẹ̀rẹ̀ costumier láti ọdún tó pẹ́ sẹ́yìn. Àwọn ìlàkọjá wo lẹ ti ní? Bóyá ọjọ́ tí inú yín dùn jù ni o àbí ìjọ́ kejì. Ẹ jẹ́ ká mú látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ tí yóò jẹ́ pé inú yín dùn jù. Ọjọ́ tí inú mi dùn jù. Lákọ̀ọ́kọ́ ọjọ́ méjì ni. Bọ̀ àkọ́kọ́ tínú mi dùn jù gan ni pé mi ì ṣe project rí láyé mi. Ó ní ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ ya Jẹ̀lílì. Wow. Bẹ́ẹ̀ ni. Tó jẹ́ pé ẹ̀yin lẹ costume. Èmi nìkan ni tí mi ní partner tí mi rẹ́yìn tó dúró tì mí. But tí mo wò pé ṣé mo lè ṣe fúnra mi gan ẹ̀rù ń bà mí pé ṣé mo lè ṣe. Jẹ̀lílì. Bẹ́ẹ̀ ni. Jẹ̀lílì tí wọ́n yà ní ìgbà yẹn àbí? Bẹ́ẹ̀ ni. Bí ọdún mélòó sẹ́yìn nìyẹn? Jẹ̀lílì àti tó bí ọdún 12 sẹ́yìn báyìí. Wow. Tí mi bá àti tọ́dún 12 sí 13 sẹ́yìn. So ọjọ́ tó jẹ́ wípé ẹ̀yin lẹ kọ́kọ́ handle costume department. Bẹ́ẹ̀ ni. Kò ń ṣe ọjọ́ àkọ́kọ́ o. Ọjọ́ àkọ́kọ́ tó jẹ́ pé mo máa handle project movie. Bẹ́ẹ̀ ni mo ti ń ṣe àwọn kéékèèké ńgbà yẹn. Bọ̀ yìí tí ó fẹjú dáadáa tẹ́wọ́ pé ṣé ilé yóò ní ká mi láyà báyìí? Ó ká mi láyà ni kì í ṣe pé ṣé kò ní ká mi láyà. Ó ká mi láyà. Ẹ̀rù ń bà mí. Ká mọ fúnyàn láṣọ ní location pé ó yá aṣọ báyìí ni Jẹ̀lílì ó wọ̀ nísìnyí báyìí. Bẹ́ẹ̀ ni. Tó bá di báyìí aṣọ báyìí ni bàbá wọ̀. Aṣọ ilé ní kíní kan wọ̀. Aṣọ eléyìí nísìnyí ó ní continuity bí kan. Bẹ́ẹ̀ ni bàbá mi. Àwọn tó bá mọ̀ nípa eré orí ìtàgé wọn mọ̀ gbogbo nǹkan tá à ń sọ yẹn. Ó dà á dúpẹ́ fún Ọlọ́run ọba. Ọjọ́ ẹlẹ́ẹ̀kejì tí inú yín tún dùn jù lọ́kàn. Torí pé àwọn èèyàn máa ń pè mí gan. Ẹlòmíì lè pè mí a fẹ́ fún ẹ láwọ́ọ̀dù ẹ mówó wá wọ́n ní mi kì í ṣe. Ẹ jẹ́ kí n ṣe débi tèmi náà ti gbèrè. Àwọ́ọ̀dù olówó. Bẹ́ẹ̀ ni wọ́n á pè mí wọ́n ní a fẹ́ fún yín láwọ́ọ̀dù máa support wa. Mo nírọ̀ o mo ń dúró de ọjọ́ tọ́lọ̀ máa fèrè sí. Tó máa sọ wípé iṣẹ́ tó ti ń ṣe bọ̀ láti ọjọ́ eré ẹ̀ ní. Mo ń dúró de ọjọ́ tọ́lọ̀ máa fèrè sí. So ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ni ọjọ́ tí mo dúró ní AMVCA. Bẹ́ẹ̀ ni tó ń pè mí látijọ́ tí mo ti délé ayé mo máa ń wò ó ni mo máa ń jókòó wo AMVCA lẹ́ni. Èmi náà máa ń wò pé ọjọ́ kan lèmi náà dẹ̀ máa wà lórí stage yìí o. Èmi náà máa wà lórí stage torúkọ mi máa wà lára àwọn nominees. Bẹ́ẹ̀ ni ọjọ́ èmi lè sùn mo ṣáà rí fóònù mi tó ń dún wọlé wọ́n ní. Wọ́n nominate yín èmi gan kì í yín lọ́jọ́ yẹn. And it be the first nomination and first award ever. First nomination, first award ever. Yes. First time of nominating on AMVCA in my life and I got the award the same first time. Wow, a dúpẹ́ fún Ọlọ́run. Kò easy o. Iṣẹ́ wo nìyẹn tẹ́ fi gba award? Jagunjagun. Rere. Jagunjagun lẹ fi gba award AMVCA. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ àkọ́kọ́ tán fi nominate. Ẹlòmíì wà tẹ́ pé wọ́n á ti máa nominate ẹ̀ kò ní gbà. Bọ̀ wípé ẹlòmíì wà ti jẹ́ pé pọ́n nominate ẹ̀ lásán. Oore ńlá ni. Ó máa gbàjó ni. Wá gbàlú ni Oscar wa ni. Wọ́n tún wá nominate Lọ́láwẹ́. Ó tún wá jẹ award yẹn ní ìgbà àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni bàbá mi. Báwo lẹ ṣe ṣe mà?
Ọlọ́run ni o, kò ń ṣe nǹkan téèyàn lè dá ṣe, kò ń ṣe agbára nìkan, but tọ́lọ́run bá wà lẹ́yìn èèyàn tí ẹni náà dẹ̀ tún wá mọ̀ nǹkan tó ń ṣe, tọ́lọ́run dẹ̀ tún wá fún ẹ láwọn èèyàn rere láyìíká àbí bọ́ọ̀ náà ṣe you know. Then because we learn every day, me I like to learn. Tó bá délé bá ní tí Sodiq bá ní àti Lọ́lá no kí ni wrong, I'm ready to learn. Tí Tọ́pẹ́ Adébáyọ̀ bá dé tó bá ní Lọ́lá wẹ́ no ẹ ṣe má ṣe ká ṣe báyìí. So once you are ready to learn, don't worry, you will grow, you continue grow every day. Káyà sọ wípé ọpẹ́lọpẹ́ pé Ọlọ́run àti àwọn èèyàn rere tọ́lọ́run yàn ti wá. Ọ̀dà àdúpẹ́ fún Ọlọ́run ọba. Bójú ò bá rí bí okùn gẹ́gẹ́ bí mo ṣe sọ kò lè rí bí jẹ náà. Ọjọ́ tó dùn lẹ ti sọ lára rẹ̀ yẹn. Kò ní sí bí ojú ọ̀run ó ṣe funfun tó bá ní rí bí dúdú kan méjì ń bẹ. Ìyẹn ló pọ̀ jù. Ṣẹ́fẹ̀ rò pé èmi ò fi kọ́sítúmù eléyìí èmi ò gbà lé èbó lọ. Ìyẹn ló pọ̀ o. In fact ó pọ̀ jù eléyìí tó dùn bẹ́ẹ̀ lọ o ló pọ̀ jù. Bọ̀ ọ̀kan tèmi kàn fẹ́ sọ ni pé ìfaradà ó ṣe kókó nínú gbogbo téèyàn bá ń ṣe, because mo rántí ọdún kan lọ́hùn mo pe Fathia Balogun mo ní èmi ò ṣe mọ́ o, mi ì ṣe costume mọ́, mo fẹ́ máa sá lọ báyìí ni. Mi ì ṣiṣẹ́ yín mọ́ o. But alhamdulilayi àfọpẹ́ fọ́lọ́run àyìn Ọlọ́run torí pé Ọlọ́run ó ti ní ètò fún ẹ̀dá, àwa la kàn máa ń kánjú, bọ́ Ọlọ́run ti ní bó ṣe to gbogbo nǹkan ẹ̀. Bọ́ lénìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí gbà tó korò ó pọ̀ jù gbà tó dùn lọ. Torí ẹni tó bá bẹ́ẹ̀ ni ó pọ̀ jù gbà tó dùn lọ. Àmọ́ síbẹ̀ give up. Ìgbà yẹn mo rántí lọ́jọ́ náà lọ́wọ́ àti Fathia ni máa ṣe bóyá kí n sọ díẹ̀ ń bẹ̀. Ní 2010 mo ní mi ì ṣe mọ́. So in 2011 wọ́n wá ní ó jẹ́ ọkọ mi fún mi ní 2011 tí ò bá ti wá rí pé kò change ó yá o lè filẹ̀ ń gbà yẹn mo wá wò 2000 1 year again, but between me and you first iṣẹ́ tí màá kọ́ ṣe lọ́dún náà bó ṣe pè mí nìyẹn Ìyábọ̀ Òjó ló di Àrìnzò, mo lọ ṣiṣẹ́ ní Ghana, mo kọ́kọ́ fẹ́ ya wèrè, owó tó sọ fún mi lọ́dún náà lọ́ọ̀ mi ìgbà rí. Ní 2011 láyé Àrìnzò both Nigeria and Ghana láti ṣọ́ọ̀tù. Mo sọ pé ẹ ti ń gbowó tó pọ̀ tipẹ́, ẹ sọ pé ó nìyí, ó yẹ tẹ̀síwájú. So nígbà tí mo wá gbowó yẹn mo kọ́kọ́ wò pé ó dà wọ́n ti san gbowó iṣẹ́ fún mi tán, bàtà tún parí iṣẹ́ tí mo gba balance ẹ̀rù bà mí o. Lẹ́yìn ẹ̀ mo wá ya Osas ọmọge Bìní, mo rántí ọdún náà lọ́hùn ọ̀gá mi Fẹ́mi Adébáyọ̀ wà ní London, mo bá kí fóònù mọ́lẹ̀ mo bá ní ẹ gbọ́ wọ́n máa san owó báyìí náà máa sọ fún mi. Wọ́n pèdè kan fún mi lọ́dún náà lọ́hùn, wọ́n ní o ò tí ì gba nǹkan kan. O ò tí ì gba nǹkan kan. Bẹ́ẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Ó wà ní London, mo bá pè láti ìlú òyìnbó wọ́n máa san owó báyìí fún mi ní Osas ọmọge Bìní. Àdúrà owó báyìí. Ó wá ní o ò tí ì rí nǹkan kan, ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ̀yin lẹ costume Àrìnzò. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ costume Osas ọmọge Bìní tí Mercy Aigbe. Bẹ́ẹ̀ ni. Wow. So bí mo ṣe wá wò pé àṣẹ mi sì rí nǹkan kan lóòótọ́, bá ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́ nìyẹn títí di wákàtí Ọlọ́run dẹ̀ gbà. So gbogbo ọpẹ́ fọ́lọ́run fọ́gá mi Fẹ́mi Adébáyọ̀. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ wọn. Ẹ̀yin bọ̀ lára nǹkan tẹ́ ẹ ti ń sọ náà látàárọ̀, àwọn dúdú sì ń wà ń bẹ o. Ṣé ọjọ́ kan wà tó jẹ́ pé ẹ rò pé ìdí tí ẹ fi sọ wípé ẹ ṣe mọ́ yẹn gangan, ǹjẹ́ a rí bóyá ẹ̀gbin kan ló ta lẹ́yìn ẹ̀kan pé èmi lọmọ kékeré ìgbà sọ̀rọ̀ báyìí, èmi lélẹ̀ ìjágbe mọ́ pé yá because ẹ̀gbin máa wà níbi iṣẹ́ yín gan particularly. Ẹ̀gbin ni o. Irú aṣọ wo lélẹ̀ kíní kan ẹ̀gbọ́n ṣé ọmọ. Ìjà rí ọjọ́ kan tẹ̀kan lé yànnàná díẹ̀ fún wa ń bẹ̀. Ó wà bọ̀ èmi máa sọ pé Yorùbá ní pé ṣé Yorùbá ni àbí ọ̀rọ̀ Bíbélì pé sọ́mọ̀ ò ní ṣe kinní kan díẹ̀. Mo sọ tẹ́lẹ̀ kí dúdú máa wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni. Ọ̀dà ó pọ̀ gan-an mi wàá mo lè ti fẹ́ fi ṣe example ń bẹ̀. Ẹ lè sọ méjì ẹ lè sọ mẹ́ta àwọn ará ilé fẹ́ bọ̀. Ó lágbára. Àdúpẹ́. Ó lágbára. Àdúpẹ́. Bọ̀ ọjọ́ tí mo lè sọ pé
ó burú jù ló burú jù gan ni kí èèyàn ti set fún location mi ní dárúkọ location ẹ má dárúkọ. kò ti set fún location kó wá débẹ̀ kó wá fún wọn láṣọ wá ní jọ kí ló mú wá ẹ rubbish ló mú wá náà kíni kọ́ wọn á jù lẹ́bẹ̀ẹ́ wá ò gbé ó mú kejì lọ ó ṣì lélẹ́yìn náà filẹ̀ ọgbẹ ṣé bí mo ṣe máa bá lọ lélẹ̀. ṣé kèdè ẹ ṣe wí pé bóyá èèyàn àtẹni ẹjọ ní bóyá já àbí kankan. irọ́ o because nígbà míì nígbà tá bóyá kí n sọ pé nígbà tá bẹ̀rẹ̀ ńgbà yẹn tí kò tí ì yéèyàn dáadáa ju bó ṣe wà ń sìn tá a kàn máa wò pé òkè tábà mélèé tábà fi mélèé náà ó yẹ kó jọra wọn o lè débẹ̀ kí dàrẹ́tọ̀ lòun ò fẹ́ á wá di wàhálà sí kọ̀sùmíà lọ́rùn wàá máa sáré kíjokíjo bóyá eléyìí aṣọ tiẹ̀ tòsí aṣọ tiẹ̀ bọ́ a ṣàdúpẹ́ fọlọ́ ó pọ̀ ọ̀rọ̀ pọ̀ ṣéjọ́ tó bá ṣiṣẹ́ tó ní gbowó lọ lé ni ṣé yẹn la fẹ́ sọ ni jẹ́ pé bẹ́ẹ̀ ni jẹ́ pé tí bá délé báyìí máa bú sẹ́kún gbẹ̀ẹ́ ni Ọlọ́run ṣé bí mo ṣe fẹ́ báwo mo ṣe fẹ́ ṣé ní eléyìí náà bọ́ adúpẹ́ fọlọ́run torí pé gbogbo ẹ̀ ó ti dìtàn lénìí mo fẹ́ sọ pé kókó ibẹ̀ ni pé àforítì àti gbìyànjú ó ṣe kókó téèyàn bá forí tì kan Yorùbá tó máa ń pè pé alágbẹ̀dẹ tó máa ń lurin lójú kan òun lọ rọṣẹ́ wa tó bá ti mọ̀ ọ́ ọ̀gá mi á ní tó bá ti mọ̀ wọ́n á pè ẹ́ kò sí ni bẹ́ẹ̀ ni tó bá ti mọ̀ tó dára ẹ lójú tẹ́rù ò bà ẹ́ tó fòyà tó jẹ́ pé tíwọ́n náà bá dúró wà ní ọmọ ó mọ̀ nǹkan tó ń ṣe ẹja pé ó náà máa pè ẹ́ ṣáà ni. àdúpẹ́ bójú ò bá rí bí okùn kò lè rí ojú bí idẹ o. gẹ́gẹ́ bí ètò yìí kíṣu tó diyán àgùnṣu lódó kágbàdo tó dẹ̀kọ́ á lọ papọ̀ nǹkan ọmọ tó wáyé àbí bàbá ká tó bìyà lérí ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ láti àárọ̀ láti ẹni tó jẹ́ ògbóǹtarìgì àwọn tí wọ́n wà ní ẹ̀yìn ìtàgé tó jẹ́ pé àwọn ni afúniláṣọ lóko eré kìí ṣeré náà ṣe ń bẹ̀ o oko ṣẹ́ ni iṣẹ́ là ń ṣe kò ń ṣeré iṣẹ́ ni kìí ṣeré o bẹ́ẹ̀ ti ń gbọ́ lẹ́nu wọn láti àárọ̀ yẹn lára àwọn nǹkan tẹ́ ti ń sọ ọ̀rọ̀ mọ̀ràn ti ń jáde ń bẹ̀ àmọ́ màá tún fẹ́ jẹ́ kẹ́ ẹ bá ń tún là mọ́ wọn kẹ́ ẹ bá ń jẹ́ kó yé wọn dáadáa àwọn tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde lẹ̀bọ̀ bóyá wọ́n fẹ́ wọnú iṣẹ́ orí ìtàgé ìgbéyà èmi náà fẹ́ máa ṣe eré móhùnmáwòrán nǹkan kan ọ̀rọ̀ mọ̀ràn wo lẹ fẹ́ sọ fún wọn bóyá ẹnìkan ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ láti máa ṣe costume ni àbí oríṣiríṣi. gbogbo àwọn ọmọ tó wà ń tà ń sìn máa bẹ̀ wọ́n máa rọ̀ wọ́n àkọ́kọ́ a nídìí àforítì ẹlẹ́ẹ̀kejì kéèyàn mọ nǹkan tó fẹ́ gan-an mo ti rí àwọn ọmọ tó ti wá sọ́dọ̀ mi tó máa ṣe make-up màá dín kí ló ṣe ọtí kúrò mi kan ní costume gangan ló ń fẹ́ nígbà tó bá dé costume ó rò pé costume yẹn ó easy gan ni o tó bá ti lọ sẹ́kọ̀ọ́ wàá tó di ó tún ti sá lọ bọ́ ẹlòmíì ò mọ nǹkan tó fẹ́ bọ́ tó bá mọ nǹkan tó fẹ́ gangan Ọlọ́run gbọ́ tó bá ṣiṣẹ́ tíátà ó lè jẹ̀yà ebi ò lè pa ẹ́ ó lè ṣerú ẹgbẹ́ ẹ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ nsìn láyé tá a wà yìí kan tó fẹ́ ojú pé wọ́n fẹ́ ṣe big boy wọ́n rò pé lágbájá ti ń gun mọ́tò àwọn náà fẹ́ dé lọ́la wọ́n fẹ́ gun mọ́tò bẹ́ẹ̀ kọ́ ló ṣe rọrùn o kò rọrùn bẹ́ẹ̀ o bọ̀ ìmọ̀ràn mi fún gbogbo ọkùnrin obìnrin iṣẹ́ wa ó fẹ́ gan-an ayé gbọkùnrin ayé gbobìnrin ó gbọmọdé ó lè nìkan láàyè ògbà ń di iṣẹ́ tíátà bọ̀ gbogbo nǹkan tó kù láyé fi gbà wá tó bá nawọ́ sọ̀tún iṣẹ́ wà ń bẹ tó bá nawọ́ sósì iṣẹ́ wà ń bẹ tó bá ti lè ṣiṣẹ́ bọ́rọ̀ tíátà ṣe rí nìyẹn so ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ̀ ń wò mí nílé lórí ètò kíṣu tó diyán ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká múṣẹ́ yìí ká mú lọ́kùnkúndùn tó bá fẹ́ láti ṣe mú lọ́kùnkúndùn o èrè wà ń bẹ Ọlọ́run èrè wà ń di iṣẹ́ tíátà àwa ń jèrè bẹ o ajìyà bẹ a dẹ̀ tún jèrè bẹ. èrè bẹ àjẹpẹ́ ni ó jẹ lágbára. alámọ̀hámi. ẹ ṣeun gan látàárọ̀ Lọ́láwẹ́ la ti ń bá sọ̀rọ̀ láti àtàárọ̀ ọmọ ìlú wo ni Lọ́láwẹ́. Ìjẹ̀ṣà ní èrè. Ìjẹ̀ṣà ní èrè mélè fọmọ Ìjẹ̀ṣà ṣeré o Ìjẹ̀ṣà ní èrè. iṣẹ́ lè kí orí kí Ìjẹ̀ṣà. Ọlọ́run o ó lágbára o. bó ṣe kẹ́ ẹ fún mi ní láìsí tèmi bá kíyìn iṣẹ́ fún mi lówó. Mo lè korí kí Ìjẹ̀ṣà kò wọ́ọ̀sì tó yẹn. Èmi lọmọ Ògèdèngbé agbógun gbòòrò ọmọ àti kọkọ lójú ogun ọmọ ìtàgbára òkè ìsà kì í jóni lẹ́sẹ̀ bí ẹ̀ ná pé ìmọ̀jú báyọ̀ lẹ má bínú
ó ti pẹ́ tí mo ti kúrò lé àwọn bọ̀. Ìjẹ̀ṣà tó ń wò wá náà wọ́n á máa fi kọ́mẹ̀ntì wọn wọ́n á máa fi sọwọ́ sábẹ́ bí wọ́n á ní Ìjẹ̀ṣà ọmọ ẹlẹ́ni àtẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé ilé lọ́gbọ́n wá ti múná roko. ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ tiri wọ́. ọmọ olóbì kan ọ̀wọ̀wọ̀ tiri wọ̀. wọ́n lóbì tó bá dáa ní kẹ́ ẹ mú fèmí èyí tí ọba dá kọ́ ẹ dànù gbó lápá tibẹ̀ yẹn nìyẹn. Ẹ ṣeun gan àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín pé a pè yín ẹ jẹ́ wa. Olúwa ṣeun. ṣé ẹ gbé Ìbàdàn dáadáa? Mo gbé Ìbàdàn dáadáa. ẹ mọ̀ Ìbàdàn dáadáa? Mo mọ̀ Ìbàdàn díẹ̀. Okay. Tó bá jẹ́ pé ẹ mọ̀ Ìbàdàn díẹ̀ tàbí dáadáa mo fẹ́ jẹ́ kẹ́ fi orúkọ yín kẹ́ fi mú àwọn agbègbè kọ̀ọ̀kan ní Ìbàdàn. Lọ́lá Wẹ́lẹ̀ ń jẹ́ Ẹ́lí wà ń bẹ̀ ẹ kàn máa mọ̀ Ẹ́lí bẹ́ẹ̀ o ó bẹ̀rẹ̀ láti kinní kan ìní sọ fún yín ó tó tẹ̀lé o kinní kan Ẹ́lí o kinní kan kò dẹ̀ gbọ́dọ̀ jọra wọn ó yẹ já. mo rógò lẹ́yìn. Ẹ́lí àkọ́kọ́ Lábìrán. ẹ mọ̀ Ìbàdàn yín tẹ̀ mú Lábìrán ẹ mọ̀ Ìbàdàn ó yá ó ló tẹ̀lé. Ẹ má jò pẹ́ o ẹ má jò pẹ́. Ó ti lọ o. Títẹ̀ bá ti mọ̀ ẹ́ ní ká skip ẹ̀ àwọn ará ilé wọn bá yín fi kọ́mẹ̀ntì sí. Ó yá ẹ skip ẹ jẹ́ má bínú o. Ó yá Ẹ́lí tó tẹ̀lé. Ẹ má mọ̀ jẹ́ ká tún skip yẹn náà. Ó lágbára o. Ká skip ẹ̀ ó yá E tó tún tẹ̀lé. E tó tẹ̀lé. Ṣé mo máa pẹ́ ń bàdàn ẹgbà mi? Yóò sá lọ nítorí ẹ̀ prepare fún un. Ó lè jẹ́ H ó lè jẹ́ E bẹ́ẹ̀ bá ṣe pè á gbà fún yín. Irọ́ kò sáájì kìíní kan bàdàn. Àjíǹde. Níbo làjíǹde wà? Tíbi tápàtà wà tápẹtẹ wà. Ayé mi o apẹtẹ àpáta odò ọ̀nà ẹ̀ṣẹ̀ ti rí i pé ó tàkọ́kọ́ nísìnyí ó ti sá lọ ó yẹ jẹ́ ká mú Awẹ́. Tàkọ́kọ́ bóyá ayé dẹ̀ ni ó yá. Àpáta. Mo ti sọ ẹ má mú méjèèjì yẹn. Kí bá máa pàtà báyìí mọ́. Ẹ má máa pàtà mọ́. Kí bá máa pẹ̀tẹ́ kí bá máa pàtà oh God of mercy. Gbogbo ẹ ṣe wá nìbàdàn tí mò ń gbé lójoojúmọ́ yìí o. Ẹ jẹ́ n bá yín mú agbowó ẹ já tẹ̀síwájú. Ó yá W àti E ibẹ̀ kọ́. Mi ì mọ̀ o www ẹ gbà mí Ìbàdàn ni mo máa ń gbé kẹ́ ẹ ṣàánú mi. Bódìjà Ọ̀jọ́. Kò sí bí nínú orúkọ yín. Mo dáre. Ibi tọ́jọ́ wà ẹ̀ mú ó ń bẹ. Ẹ ṣàánú mi ẹ̀yin tẹ̀ ń wò mí lé yá ẹ dá sí i. Ó yẹ fi ìtẹ̀yìn yẹn sí. Odò kan bẹ́ ń bàdàn kí ló bẹ̀rẹ̀ orúkọ odò yẹn? Ẹlẹ́yẹlé. Ẹ ṣeun gan adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Wọ́n ní Ẹlẹ́yẹlé ẹ tí ò bá mọ Ẹlẹ́yẹlé Ìbàdàn kò mọ bí kankan. Kò síbi tó mọ̀. Ibẹ̀ ti ṣe gba yẹn ti wà ókè. Adúpẹ́ pé àpè yín ẹ jẹ́ wa lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ yín fún àwọn aráàlú. Orúkọ tèmi ni Lọ́lá Awẹ́. Orúkọ tèmi ni Tèmilọ́lá Awẹ́ tí gbogbo àwọn èèyàn ń pè ní Lọ́lá Awẹ́ Costumier. Lọ́lá Awẹ́ Costumier ẹ ṣeun gan. Àwọn ni ẹ bá pàdé lórí ètò Kíṣu tó dìyàn lọ́jọ́ tòní. Ẹ ṣeun gan fún ìfẹ́ tẹ́ fi ń ṣọwọ́ sí wa láti máa bá wa like comment àti share. Ẹ má gbàgbé láti máa subscribe náà o. Ìyókù yóò tún di ní ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ẹ ṣeun gan. Kíṣu tó dìyàn o aṣáṣu lọ́gbẹ́ tán àkóṣù lé náà. Iṣu jìnnà tán o àkóṣù lódò. Ohun ojú iṣu rí kó tó dìyàn ẹnìkan ò mọ̀ odò ní. Ọlọ́yọ̀ Studios.